أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه. فمن كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه. فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. akírani kíkí ti islam kí assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. akíra káàbọ̀ sórí ètò Al-Basira eléyìí tí a jọ máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9 òkè àdó níbí ìbàdàn. ètò náà ti dé sórí afẹ́fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run. àwọn sars wa tí wọ́n máa ń fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ìgbà wọ́n ti wà níbí pẹ̀lú wa. àwọn gbogbo àwọn olólùfẹ́ òdodo kí àwa náà súnmọ́ tòsí kádà máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ìlọ́kọ́lọ́ kó san gbogbo wa ní ẹ̀san lórí Allahumma amin. àwọn sáàsù wa tí wọ́n tún máa bá a sọ̀rọ̀ lálẹ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ fún wa látẹ̀yìnwá àwọn náà ní sáà Sulaiman bun Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ́ mú jẹ́ kó rẹ̀wọ̀n láíláí. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣáájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé dúpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ tó jẹ́ pé la yanfa'u fihi malun wala banun. owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha biqalbin salim. àfẹn tó wọ́kàdé Ọlọ́run balikọ́lá Allah pẹ̀lú ọkàn tó là kúrò níbi ẹbọ ṣíṣe àti ìwà nifaq. à ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. lẹ́yìn ìgbà tí a ti kí wa, à ń fi àsìkò a fi ń bẹ Ọlọ́run fún afáwa tí wọ́n kọ́ wa ní kí ó bàbá wa Gbanimaru Darabi Nàìjíríà àti gbogbo àwọn tí wọ́n kọ́ wa ní kí ó pátá. Ọlọ́run bá ní kẹ́ wọn, bá ní ṣekú ní ìsinmi fún wọn. bákan náà gbogbo àwọn afáwa tí wọ́n ṣẹ́kù láyé, Ọlọ́run bá ní kọ́ láwọn bá ní wọ̀ pẹ̀lú wọn. gbogbo ẹ̀yin olùgbọ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri tẹ́ ń wò wá káàkiri tẹ́ ti ń wò wá, àǹfààní Ọlọ́run àfi ń bẹ Ọlọ́run àlékún dáadáa kọ́nà bàlíkọ́lá kó sí fẹ́ni kọ̀ọ̀kan wa. iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná wọlá àjọkàn sọ Ọlọ́run wọlá gbólóńlá ìlàìlà. olóòtú ètò yìí Adébáyọ̀ Tìámíyù, Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn wọlá àjọkàn sọ Ọlọ́run. gbogbo àwa tí àwa jẹ́ olólùfẹ́ òdodo kọ́nà kó sàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa. la hawla wala quwwata illa billahil azim. ní alẹ́ òní, nǹkan tí a gbéyẹ̀wò òun náà ni pé oúnjẹ àwọn Christian, àwọn tí wọ́n ṣe mùsùlùmí, halali ní fáwa mùsùlùmí ká jẹ oúnjẹ wọn o. halali ní fún wa ká jẹ oúnjẹ wọn. ó sì ní
àlàyé nínú torí àwọn kan mọ̀ sọ pé àmọ́ ní jẹ́ńjẹ́ Christian rárá o àlejẹ́ńjẹ́ wọn Islam fẹ́ kájọ gbípọ̀ nígbèpọ̀ àlàáfíà ọ̀nà wo ni Islam fẹ́ kágbà káfí relate mọ́ra wa àwọn ibi tí Islam bá ní ẹ má débì ọ̀ràn yẹn ní ká jìnà sí ibi tó bá ní ẹ dé ọ̀ràn yẹn ní ká súnmọ́ bẹ̀ so gbogbo àwọn nǹkan yìí ló nídìí àlàyé so àkọ́kọ́ mọ̀ yìí pé àwa mùsùlùmí a ní ojú òpó tá à ń tọ̀ àwọn àbáwá ńlẹ̀ Yorùbá wọ́n ní ẹmọ tó bá ti lójú òpó kì í ṣeré sá so àwọn mùsùlùmí là ń jẹ́bà kí lójú òpó wa gbogbo tá bá ṣe pátá a rí nínú Al-Qur'an Karim àti sunnah Nabi wa Muhammad sallallahu alaihi wasallam so ìyẹn ni ó jẹ́ ká mọ̀ yìí pé àwọn ọ̀kan wáyé lásán bọ́lọ̀ ń bá ṣe ní ká sáyé láti gbọ́dọ̀ sáyé bá Nabi sallallahu alaihi wasallam wá ṣàlàyé fún wa pé bí ẹ ti sáyé ní o bẹ́ẹ̀ lè ṣe gbọ́dọ̀ ṣe so ìyẹn ni mùsùlùmí fi máa ṣe kí ni o ló fi yàtọ̀ sí ẹni tí è ṣe mùsùlùmí so ká wá padà síbi pé kò sí nǹkan kankan tí Islam tí ó ṣàlàyé rẹ̀ fún wa nínú ètò ìgbésí ayé pátá ike bẹ́ẹ̀ ti sáyé ní o kò sí tí ó sọ gbogbo ẹ̀ lọ́dẹ́ lè tó fún ìta wọ̀ Islam sọ̀rọ̀ aṣọ tá wọ̀ bó láti wọ̀ ó ṣàlàyé rẹ̀ kò sẹ́ńtọ́ gbọ́ tó ń ti ń gbáyé tó sì pèlè mùsùlùmí tí ó wá lọ bèrè pé bó lọ́n sí ní ìlú ayé òun ẹni ẹlọ́gọ́jù Islam jẹ́ kó yé wa inú Al-Qur'an Karim Ọlọ́run clear rẹ̀ fún ayé pé Ọlọ́run ní gbogbo tí ń bẹ ń sánmọ̀ pátá àti agbogbo tí ń bẹ lórílẹ̀ huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a nínú súrà mi Ọlọ́run ní gbogbo tí ń bẹ lórílẹ̀ mo dá fún yín ẹ máa lò inú tó bá ló ń dá nǹkan fún wa á jẹ ń bẹ tó bá ló ń dá nǹkan fún wa á mú ń bẹ ó ní gbogbo tí wọ́n dá sórílẹ̀ torí yín mo fi ṣe ẹ̀yin dání tó ó ti tú wálẹ̀ ń bẹ̀ ọ́ pé gbogbo nǹkan o Yorùbá ó ní gbogbo ejò jíjẹ ni ṣé gbogbo ẹ̀ náà bẹ̀rẹ̀ sí wá rí ọba tó wá sọ̀hún èyí tó burú jù fún ọmọnìyàn tó pèrè mùsùlùmí ká lọ sínú Suratu Nahl àyà 116 a gbọ́dọ̀ sára fún wípé ká sáré máa dájọ́ Ọlọ́run kì wá nílò rẹ̀ nínú Suratu Nahl àyà 116 Ọlọ́run ní wàlá taqulu lima tasifu alsinatukumul kadhiba hadha halalun wa hadha haramun لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون Ọlọ́run ní mo pè yín mùsùlùmí o ẹ má dánwò ẹ má máa fi ahọ́n yín kẹ̀kẹ́ jẹun yóò tán kẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ kẹ́ ẹ máa wá dàdà parọ́ kẹ́ ẹ máa wá mú ìròyìn wá látọ̀dọ̀ ara yín pé ọ̀rọ̀ àdá ẹ máa jẹ lọ ilé ẹ̀tọ́ ni ẹ máa ṣe lọ. tàbí kẹ́ ẹ tó wá jẹun yóò tán kẹ́ẹ̀kẹ́ mọ́ sọ́wọ́n yẹn ké kọ̀lẹ́tọ̀ o ẹ má jẹ́njẹ kírísítà o ẹ má jẹ́njẹ lé o ẹ má ṣe báyìí o ẹ má pè nǹkan lára mù ẹ sì má pè ní àlàálì. لتفتروا على الله الكذب tẹ́ ń fi ń dàdà parọ́ mímí Ọlọ́run tí èsì mi mọ sọ bẹ́ẹ̀ n tí ń bá pè lára àmọ́ ẹ má bá ń pè o n tí ń bá pè ní àlàálì ẹ má bá ń pè o mọ́kàrò lórí ẹ pé kí wọ́n á ní aburú bẹ́ẹ̀ ṣe bí nǹkan báyìí bẹ́ẹ̀ rárá o Ọlọ́run ẹ má dà wò ẹ wá máa gbọ́n tó lọ sọ o. إن الذين يفترون على الله الكذب Ọlọ́run ní dájúdájú gbogbo àwọn tí wọ́n bá ń dàdà parọ́ irọ́ ọmọ Ọlọ́run tí wọ́n ń pè nǹkan tí Ọlọ́run ò pè léèwọ̀ tí wọ́n ń pè léèwọ̀ ìtọ́lọ́run ò pè lẹ́tọ̀ọ́ tí wọ́n ń pè lẹ́tọ̀ọ́ tọ́jọ́ pé àwọn ni wọ́n ń mú ìdájọ́ wá látọ̀dọ̀ ara wọn wọn kàn jókòó náà ní pé sọ wá burú ni kò sá burú mẹ́rin Ọlọ́run ò lè béèrè máa jẹ́ lọ mọ́ wulẹ̀ béèrè kankan ṣé wọ́n náà lọ dá ṣé kò ní wúlò tí ẹni kálukọ́ wa di adájọ́ láyé ara rẹ̀ Ọlọ́run ní gbogbo ẹ tí bá ń ṣe báwọn. لا يفلحون Ọlọ́run ní mo ní jèrè bọ ẹ̀wọ̀n nǹkan ẹ̀wọ̀n tó lọ ní parí rẹ̀ ó fi ẹ̀yìn pé níta náà fẹ́ sọ yìí ẹ̀rú ọmọ bà wá ké nítorí ọmọ bà wá pè lára mù káwọ̀ wá pè lára mù Ọlọ́run ò gbé oúnjẹ Christian kò pè lára mù fún wa débi kó àwa sí kí ni o
a wàá pè lára mu so ẹ jẹ́ àgbọ̀ yìí bá nínú surat káwá lọ sínú suratul Maida Ọlọ́run ní Yes, al-yawma ni mo kọ́ fẹ́ lọ. al-yawma uhilla lakumut tayyibat. Àyà kìlọ̀ nù. Ayẹlẹ karùn-ún. So, al-yawma uhilla lakumut tayyibatu wa ta'amul ladina utul kitaba hillun lakum wa ta'amukum hillun lahum والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهم محسنين غير مسافحين. títí dé parí àyà torí ibi tá a fẹ́ lò gẹ́gẹ́ kò jìnnà. Ọlọ́run ní al-yawma uhilla lakumut tayyibatu. Sẹ́ríṣọ́tù Máídà yìí àwọn àyà tá a fẹ́ máa kà fún wa yìí kò sí àyà pé sẹ́ríbọ́yá àyà kan parẹ́ ni kò sí o. Àwọn nínú àwọn àyà tó sọ̀kalẹ̀ kẹ́yìn tí ò sí òfin míì tó wá nọlifáì rẹ̀ mọ́. Kò sófin míì ìgbà míì bẹ nínú ṣẹ̀ríà tó jẹ́ pé òfin kan lè sọ̀kalẹ̀ ní Mákà gbẹ́ngbà tí Ànábì ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìpèpè ó lè dúdú ọdún ẹlẹ́ẹ̀kejì kọ́ lọ́wọ́ ní ó dáná mo ti ní ẹ má sí báyìí tẹ́lẹ̀ ó yẹ máa sí padà ó yẹ mo ti ní ẹ sí báyìí tí ọmọ parẹ́ nínú àwọn àyà tí nǹkan kan parẹ́ láyà Máídà yìí torí ájì tánàbí ṣe ájì ẹyọ kan ṣoṣo tánàbí ṣe láyé ájì kan lànàbí ṣe òun náà sì ní ájì tó last fánàbí the first and the last fánàbí sọlọ sọlá ájì mi ọba láyé mọ́ so oṣù ájì oṣù kejìlá ni Ànábì sì kú nínú oṣù kẹta ọdún tó tẹ̀lé Muharram Safar Rabiul Awwal Ànábì kú oṣù kẹta ọdún ẹ rí i pé kì í ṣe pájì mi ìbàláyé mọ́ so kálíbà mọ̀ pé àyà yìí kò síbi tí àáfàá kẹ́kẹ́ fẹ́ tì sí kò síbi tí ẹni tí ó kẹgbẹ́dàjọ wa Ọlọ́run ní al-yawm lónìí òní. uhilla lakumut tayyibat. Mo ti ṣe lẹ́tọ̀ fún yín o tayyibat gbogbo nǹkan tó dáa ẹ máa jẹ ẹ máa mu ẹ wọ nǹkan tó dáa Ọlọ́run ni mo ti ṣe lẹ́tọ̀ fún yín. wa ta'amul ladina utul kitaba hillun lakum. Ọlọ́run ní oúnjẹ sẹ́rí oúnjẹ tọ́lọ́run dá kan bẹ́ẹ̀ gan àwọn àfáà jẹ́ kó yá pé ní tí wọ́n bá dún ni tọ́lọ́run sọ torí pé àwọn wulẹ̀ tí máa kì í ṣe wọ́n ṣe ráìsì kì í ṣe wọ́n ṣe ẹ̀wà gan lọ́run sọ bẹ́ẹ̀ so ní tí wọ́n bá dún tí àwọn tá a fún ní tírà ṣáájú yín ìyún àwọn àwọn Christian àti àwọn Jew tí wọ́n bá dùn nǹkan oúnjẹ tí wọ́n bá sè oúnjẹ wọn ẹran tí wọ́n bá pa Ọlọ́run ní hillun lakum ẹ̀tọ́ ni fẹ́yìn mùsùlùmí kẹ́ ẹ jẹ o oúnjẹ wọn ẹ̀tọ́ ni o. wa ta'amukum hillun lahum. Oúnjẹ tí yín náà sọ àwọn òwúlẹ̀ tí ẹ̀ léwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so oúnjẹ tí yín náà àwọn náà lẹ́tọ̀ àti jẹ o torí ẹjọ́ máa gbénu ayé ni o ẹjọ́ gbádùgbò ni ẹjọ́ gbogbo ẹni o ẹ máa gbọ́n tọ́lọ́ sọ ó sì tán. Ẹ rí i pé pẹ̀lú ayé yìí ìyẹn làwọn àáfàá kan dùn lórí ká bó lẹ́nu kó ṣe àwọn sọ wá pé oúnjẹ kíṣẹ̀ haramu ni pé àní jẹjẹ kíṣẹ̀ gbogbo ẹni àáfàá ẹ tó lọ dè mọ́wọ́ tó bá sọ yìí pé oúnjẹ àwọn alul kitab wípé haramu ni ìtumọ̀ rẹ̀ pé oúnjẹ àwọn Christian tó bá ní haramu ni àwọn mùsùlùmí ò gbọdọ̀ jẹ wallahi ìsọkúsọ ló sọ kí mo pè ìsọkúsọ làáfàá ń sọ gbogbo àáfàá tó bá wá sọ fún wa pé oúnjẹ Christmas a gbọdọ̀ jẹ wallahi dáadáa ló sọ ẹ wà mọ̀ pé wọ́n ti fẹ́ takora wọn oúnjẹ Christian halali ni ìyẹn lọ oúnjẹ Christmas haramu ni ìran àwùjá ẹ wá sọ papọ̀ mọ́ra wọn ó yàtọ̀ oúnjẹ méjèèjì yàtọ̀ gbogbo mùsùlùmí tí wọ́n bá wọn ti ń ṣe ọ gbọ́dọ̀ mọ̀ yìí pé àwa ní
nǹkan tó jẹ́ halali fún wa nínú oúnjẹ tá a lè jẹ. bọ́lá ti sọ yìí pé oúnjẹ àwọn tí è ṣe mùsùlùmí ẹ lè jẹun á ti mọ̀ pé àwọn nǹkan wo làwọn wà lè jẹ àwọn wulẹ̀ léèwọ̀ tẹ́lẹ̀ ó fẹ́ pé oúnjẹ àwọn tí è ṣe mùsùlùmí yẹn tọ́lọ̀ ńlá lè jẹun tí wọ́n bá gbé nǹkan tó jẹ́ ìwọ̀ nú ọ̀dọ̀ tiwọn wá fún wa a gbọ́dọ̀ jẹ torí kódà kò jẹ́ mùsùlùmí ló ṣe gan tẹ́lẹ̀ àwa wulẹ̀ léèwọ̀ kí wàá ní ìwọ wa ká lọ Suratu Maida nǹkan náà ní àyà kìlò àyà kẹta ẹ máa gbọ́ àyà kẹrin la kọ́kọ́ ká yìí àbí àyà karùn-ún la kọ́kọ́ ká yìí àyà ẹlẹ́ẹ̀kẹta lókè rẹ̀ gbogbo àwọn àfáà tí ń ka àyà fún yín wọ́n bọ́ nọ́mbà 5 wọn kọ́ nọ́mbà 3 kọ́lọ̀ wọn tó sọ pé oúnjẹ àwọn Christian ọlẹ́tọ̀ fún yín kẹ́ ẹ jẹ ó ti kọ́kọ́ kanta wò lè jẹ lókè láyà kẹta wọ́n kẹ́ gbọ́ mi yí ẹ̀yin ara lé o sí open mind rẹ o open mind rẹ o mọ́ wá determine kó tó máa gbọ́ lecture kì í wọ́n sọ pé ọ̀dà náà ní rárá gbogbo mọ́ fara ẹ̀ balẹ̀ àwọn àfáàǹkà àyà karùn-ún ni wọ́n máa wọ́n tó àwọn ilẹ̀ wọ́n tó ní kìtà làkú wọ́n tó àwọn nǹkan ọlọ́ǹkà lọ sọ́bẹ̀ ilẹ̀ àwa náà ti kà yìí ṣùgbọ́n mọ́gbé látà àyà karùn-ún sùtì báyìí padà sókè níbo láti padà á padà sáyà kẹta kí ló lọ́n wí bẹ́ẹ̀. Hurrimat alaykumul mayta. máa gbọ́ o gbogbo ọ̀tọ̀ ń gbọ́ mi ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí àyà tá a kà láyà àkọ́kọ́ ń tọ́jú nọ́mbà 5 àtàyà kẹta yìí ìjọ kan náà lọ́jọ́ sọ̀kalẹ̀ àájì kẹta náà bí ṣe náà ni kọ́lọ́hún tó sọ tẹ́lẹ̀ kẹta pé ẹlẹ́ẹ̀karùn-ún pé mo ṣe oúnjẹ àwọn kìíní ìlẹ́tọ̀ fún yín ó ti kọ́kọ́ kanta àgbọ̀dọ̀ jẹ ṣé ẹ mọ̀ Yorùbá dẹ̀ sọ wípé aṣọ ti ọ̀rọ̀ ní ìjọ́mọ̀ mi gbẹ́ náà nígbà tó ọba ti máa ń tọ́ ọ̀gbọ̀dọ̀ jẹ àwọn tí wọ́n ní kọ́ jẹ́ ń jẹ wọn yẹn tí wọ́n bá gbó oúnjẹ yẹn wá fún ọ tí wọ́n gbé ń tọ́ ọ̀gbọ̀dọ̀ jẹ wá ìyẹn ti kú òlóúnjẹ wọn bá ó ti bọ́ sọ́ńdà ń tọ́ ọ̀gbọ̀dọ̀ jẹ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fàjà àlàyé ni tí mímọ̀ bá ti wà kò ní ìdìjà láti àwọn bára wa jà ìtàdé ń sọ yìí kò mí pé ṣe rí àwọn tá a wà yìí ẹja kóra mọ́ra wa pa ọ̀nà tá a lè gbà kóra mọ́ra wa ìsìláàmù sọ ọ sọ nǹkan òfin èèwọ̀ tinú ẹ̀sìn rẹ fún ọ ó tó wá ní tó bá ti yàtọ̀ séyìn tí ẹ bá gbóúnjẹ fún ọ jẹ sọ ọmọ pé ó léwọ̀ nú ẹ̀sìn ọwọ́ nítorí kẹ́ ẹ lè bá jọgbá ìgbésí ayé rọrùn ká lè bá sórí kìnnì kan mẹ́jà sọ́bà òun lè lọ náà ọ̀dọ́ wọn kí wọ́n lọ jẹ́ kìnnì kan ó ranù fàárùn fún màárùn. Fàárùn fún màárùn fún màárùn ṣàbáwùl mari min ajli tààmì. sọ́ọ̀nà bíi tí wọ́n ti wá sọ pé ayé yẹn fẹ́ ta kò wá jẹ́ pé wọ́n wá sọ pé ọ̀nà wo lọ́gbà táwọn nítorí oúnjẹ. ṣàbáwùl mari min ajli tààmì. Ọlọ́run ní hurrimat alaykumul mayta. àwọn tó gbọ́dọ̀ jẹ ní gẹ́gẹ́ bí mùsùlùmí máa gbọ́ o alákọ̀ọ́kọ́ al-maytatu báwọn bàbá sì máa ń kà kúnnù báwọn bàbá sì máa ń kà nù hurrimat alaykumul maytatu so mẹ́ta kí ni à ń pè ní mẹ́ta òkú ńbete in tó kú tó ti bá tí ọ̀bọ bẹ tó sì jẹ́ pé ìsìláàmù jẹ́ kó yá pé àwọn irú nǹkan yìí wọ́n gbọ́dọ̀ bọ́bẹ ni àwọn irú nǹkan yìí wọ́n gbọ́dọ̀ bọ́bẹ ni kí ni àwọn irú nǹkan tí wọ́n gbọ́dọ̀ bọ́bẹ wọn bóyá bí ẹran adìẹ ìkẹ̀kẹ̀ gbogbo àwọn nǹkan tó wà dúró èbúta máa ń dú tó ọ̀bọ̀ wá rí dú tó fi kú òkú ńbete nu èèwọ̀ ní kó jẹ o ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ pé ìsìláàmù la lè jẹ́ láì jẹ́ pé wọ́n du bí ẹja kò ní di kéde tata ẹlòmíì ìbẹ̀rù jẹ́nu lé pé tata bíi bò àwa la sílé wọ̀ fúnra wọn káà ní jẹ́ ńlẹ̀ Yorùbá wọ́n ń jẹ́ nílùú mi tó ti báyìí ilẹ̀ pápá bí àwọn desert wọ́n máa ń jẹ dáadáa ló jẹ́ pé àwọn nǹkan táwa bá ṣe léèwọ̀ fúnra wa á jìnà sí bí ẹni páyà Kùránì ló ṣe léèwọ̀ fún wa Ọlọ́run kọ́ ló ní a máa jẹ tata àlàálì gan ni tata jíjẹ ṣùgbọ́n tábàárẹ̀ ti ń jẹ tata lẹ́gbẹ̀ẹ́ wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá wà lẹ́ẹ̀lómi lè sọ pé wà lẹ́wọ̀n ò ní wọ jẹ mọ́ ṣùgbọ́n rẹ̀ ti mu tí alimọ́rì rò kẹ́yà ní ṣe fàájì ni dáàdì nǹkan wọ́n mẹ́ bí fàájì
ó ní ẹ̀mẹ́ bí ìyà so yóò bó tó wá pákéjì aburú wọn bẹ́ẹ̀ bí fàájì òun náà wà lọ yọkùn kalẹ̀ mẹ́tànù so àwọn eléyìí wọ́n èdú ẹja ò nídìí alákànkankan ọba jù sórí iná láàyè kọ́ ọmọ jẹ́ lọ wọ́n èdú so ṣùgbọ́n gbogbo tí wọ́n ti ń dú tí ọ̀wà àbọ̀bẹ̀ tó kú mẹ́tànù ọlọ́run ní èèwọ̀ ní mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ jẹ́ o bó sì wọ́n là gbọ́dọ̀ jẹ́ mọ́ fún yẹn jẹ́ o ẹ̀yin tẹ́ ń tẹran tó ọmọ kò ti kú tó wà tó wá dù ọwọ́ lọ tà fáwọn olóúnjẹ kódà àdánwò ni ó dé ní. wà dáàmú. ẹ̀jẹ̀ sọ́ọ̀tù máìdá là ń kà yìí o kìí ṣe ọ̀rọ̀ lé dádì mi o kìí ṣe ọ̀rọ̀ lé dádì rẹ o ọ̀rọ̀ Ọlọ́run nínú Al-Qur'an Quran chapter kí ni sọ́ọ̀tù máìdá. Quran chapter 5 verse 3 àti ka verse 5 rẹ̀ lọ́lẹ́ẹ̀kan o ìwọ náà lè gbé English Quran kọ́ ọ máa gbọ́ o kíkẹ́ àbọ̀ ní Yorùbá ló bá sì fẹ́ gbé bóyá tàwùsá sí ní tí wọ́n mọ̀ kọ́ àbí ń chẹ́ kíní kan aráàmù àbí ń chẹ́ àwọn àbí ń chẹ́ aráàmù bẹ̀ ni wọ́n sọ̀hún o so àkọ́kọ́ nu wà dámù ẹ̀jẹ̀ tí a ń pè sékè kẹ́ẹ̀dú ẹran kẹ́ẹ̀ wá gbé ẹ̀jẹ̀ rẹ̀ kẹ́ẹ̀ lọ́ọ́ fi sékè ọlọ́ọ̀ni èèwọ̀ ni ìran ẹ̀jẹ̀ tí bá ń jáde lára ẹranko èèwọ̀ ni jíjẹ rẹ̀ lẹ́yìn ìran ẹ̀jẹ̀ méjì ló tún já láàlì tí Islam yọ ọ́lẹ̀ padà lẹ́yìn ilé bíi kíni fùkù àtẹ̀dọ̀ ibi ẹ̀jẹ̀ ló ti kóra jọ ṣùgbọ́n Islam ní àlàálì ní ká jẹ ó di méjì inú àwọn tó lè jẹnu tọ́lọ̀ ti ka ìwọ̀n fún wọn mùsùlùmí ẹlẹ́kẹta. wa lahmul khinzir. ẹran ẹlẹ́dẹ̀ mùsùlùmí jẹ ẹlẹ́dẹ̀ kì í sì í sìn ìwọ tó jẹ́ mùsùlùmí tó ń sìn ìsìnkú sí ló ń sìn ìwọ jẹ́ mùsùlùmí tó ń ta ìtakùtà ló ń tà ìwọ tó jẹ́ mùsùlùmí tó ń jẹ aráàmù ló ń jẹ sínú ara rẹ̀ wa kullu lahmin nabata bil harami fannaru awla bihi gbogbo ẹran ara tó bá sì dìde tí wọ́n á wò láti bi aráàmù pé aráàmù náà ló jẹ tó fi rí báyìí iná lára rẹ̀ yẹn lẹ́tọ̀ọ́ sí wa lahmul khinzir ẹran ẹlẹ́dẹ̀ èèwọ̀ ni a gbọ́dọ̀ jẹ ó di mélòó ó di mẹ́ta nínú àwọn nǹkan tí Islam ti kà fún apá àkọ́dọ̀ jẹ́ ló à ń bọ̀ níbi tí Christmas. wa ma uhilla li ghayri llahi bihi. àti gbogbo nǹkan tó jẹ́ wípé wọn ò pa nítorí Ọlọ́run tàbí ẹ dá kọ̀ǹkan míì sí tó yàtọ̀ sọ́lọ́run so nǹkan tó jẹ́ pé wọ́n fi sọrí wọn ò pa nítorí tọ́lọ́run àbí ẹ dá kọ̀ǹkan míì sí tó yàtọ̀ sọ́lọ́run èèwọ̀ ni mùsùlùmí ò gbọdọ̀ jẹ bọ́ ọ bá fẹ́ pẹran orúkọ Ọlọ́run ládàá sí nǹkan tó fi pẹran orí nǹkan tó fẹ́ pẹran lórí yọ jẹ nǹkan tó lọ ń yọ́nú sí oúnjẹ tó fẹ́ sè orí tọ́lọ́run ló gbèrè lórí èyí tí ẹ bá ti lè fi sọrí nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run èèwọ̀ rí mùsùlùmí ò gbọdọ̀ jẹ. wal munkhaniqatu. sẹ́rí àwọn tọ́lọ̀ fún afẹ́ máa dáàkọ̀ yìí ó ti kó sọ́ndà mẹ́ta náà ó ti kó sọ́ndà òkú mbete ṣùgbọ́n lọ́run tó wá dáàkọ̀ wọn munkhaniqo òun náà ní gbogbo ẹranko tó jẹ́ wípé wọ́n fokùn fún lọ́rùn pa fokùn fún lọ́rùn tẹ́ wá fokùn fún lọ́rùn èèwọ̀ ni ọlọ́lẹ̀ gbọ́dọ̀ jẹ́ o. wal mawqudatu. wal mawqudatu ẹran tí ń lù nǹkan ń dópa tí ń fọ́ngi afọ́dọ́dì gbà èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ́ o. wal mutaraddiya. wal mutaraddiya ẹran tó jábọ́ látòrí òkè ó jábọ́ láti ibìkan ọgbẹ́yà látòrí 2-story building ọkàn di gbà ló sì kú lọ́nà tọ̀ oní ó ti ẹ̀dá bá wan natihatu. ẹ̀yin tẹ́ ń fẹ́ràn kàn ẹran tẹ́ ẹ fi kàn tí kankan pa tó di gbà tí ń ṣe bídàdì so tèmúdì lọ́wọ́ yìí ọgbà báyìí bídàdì bá di small daddy bó ṣe wó lulẹ̀ nu ó di gbà bó ṣe kú nù ẹran tó bá kanra wọn pa èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ jẹ o. wa ma akala sab'u illa ma dakaytum. gbogbo àwọn ẹranko abìjà pátá ètò bá ti lè patọ́ jẹ́ ń bẹ̀ torí pé a lè fi ẹranko abìjà dẹ́dẹ́ bóyá bí ẹyẹ
bíi ajá, a lè fi dẹdẹ tá a fi dẹ ọdẹ, ìgbẹ́ tá a fi dẹ̀gbẹ́, ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ni. Tó bá wá pa tẹ́ranko abìjà bá tí ẹranko abìjà bóyá bí ajá tó wá jẹ ẹran tó jẹ yẹn lẹ́tọ̀ọ́ àti jẹ mọ́. Tó bá pa tó bá ti jẹ́ train dog kò ní jẹ ń bẹ̀. Ajá tá a ti train ó ní bí a ti máa ń train rẹ̀ ọdẹ ní ṣùrùt ó lájá tó pé tẹ́ bá jágbe mọ́ yóò gbọ́ jágbe, tó bá pẹran yóò múlẹ̀ fún yín ni kì í ṣe pé yóò jẹ ń bẹ̀. So ìgbà táwọn primary school Catholic la lọ ní St. John, tó ibẹ̀ la lọ, a máa lọ jẹ́kórè níwájú Maria, Ọlọ́run ló láàánú ìyá nǹkan mi. So gbogbo orin ọpẹ́ nǹkan níbẹ̀ lórí wa, àfọpẹ́ fọ́lọ́run 1 2 táwọn kan wà náà lọ́gán àti lóhùn wa àtọ́sọ̀ ìyanu. Wọ́n ti bá plan gbèsè ayé ká tó dáyé, ṣùgbọ́n Ọlọ́run lọ́kàn ní Islam ni. So tẹ̀kẹ̀tẹ̀ bá nírú wa yìí ní sí àgbẹ̀ agabẹ̀ ọ̀kọjá ibẹ̀ láti jáde, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lórí wa wọ́n sọ̀t. So kí ló sì fà àwọn òbí wa bàbá ti kú nbẹ là ń lọ lé kí ó rọ̀lẹ́. Ìgbà náà ilé kí àárọ̀ ilé kí ó rọ̀lẹ́ lọ́wọ́, skul aláàárọ̀ skul ọlọ́sàn náà lọ́wọ́. Àwa tá à ń lọ skul aláàárọ̀ à ń lọ lé kí ó rọ̀lẹ́. Àwọn tí ń wá skul ọlọ́sàn wọ́n ti lọ lé kí ó láàárọ̀. Nítorí wọn fi ṣàánú àwọn òbí wa nù. Walau sha'a rabbuna kunna yahuda wa ma dinul yahudi bidhi shukuni wa ma dinul yahudi bidhi shukuni walau sha'a rabbuna kunna nasara مهربان في جبل الجليل مهربان في الجبل الجليل ولكننا خلقنا حنيفا ديننا كل جيل حنيفا ديننا كل جيل. So tó bá wọ́n náà ni kò wá sí Yahudi, wọ́n bá ṣe Ọlọ́run ni kò wá sí Nasara, táwa náà bá máa sọ́jà mọ́nú táwa máa lórí òkè torí wọ́n ti plan rẹ̀ fún aká tó dáyé. Ṣùgbọ́n tọ́lọ́ náà ó fi arọ ló fi arọ yìí. Ibi tá a ti lọ ni pé ajá mo ní wọ́n ajá kan mẹ́gbà táwọn primary school inú àwọn train dog ni ajá àfàdá la máa ń pè. Láti ojú hospital academy wọ́n rán wá sí Owódé academy lọ́jà Owódé láti wá ra nǹkan. Wọ́n ó gbé báskẹ́tì kan lọ́rùn, wọ́n ó ju owó bẹ́ẹ̀ primary 4 làwọn àtàjà yẹn fi kọ́ primary 5. So kódà wọ́n sì sàárè rẹ̀ sínú ọgbà àfàdá. So àrú àwọn train dog báwọn. So inú àwọn nǹkan tá a lè jẹ ká kú lórí ọ̀rọ̀ fífajá dẹ́dẹ́. وما ذبح على النصب. Ọlọ́run wá ní wà máa dùn bí àhálà nùsù, gbogbo tí wọ́n bá pa fóòsà, tí wọ́n bá ti pa fóòsà èèwọ̀ ni mùsùlùmí ò gbọdọ̀ jẹ. Ó ní àkóró ìdílé ni ṣe ti gbé kinní fún yín. Àwọn nǹkan yẹn lọ já oúnjẹ Christmas ibi tá à ń lọ nù. So àwọn àfáà tí ń sọ kìí kàn jẹ́ pé ń sọ̀fẹ́ nù wọn tó bá jẹ́ yí pé ẹni tí ì ṣe mùsùlùmí tó jẹ́ Christian tó bá ṣègbéyàwó jíjẹ lóúnjẹ rẹ̀, tó bá ń ṣe súná ọmọ jíjẹ lóúnjẹ rẹ̀, tó bá ń sílé jíjẹ lóúnjẹ rẹ̀, tí bá ń ṣòkú lọ́dọ̀ tiwa àràmù ni àyàfọ̀dọ̀ àwọn àáfàá jòkújòkú nìkan ló kù torí pé àràmù nìyàn. Gbogbo àwọn nǹkan yìí kò sì náwó kankan ọ̀dàna wa tó bá ti jẹ́ oúnjẹ tí ń gbé bọ̀ àlàálì tiwa ni. Tó bá jẹ́ pé oúnjẹ tí ń gbé bọ̀ ẹran bẹ́ẹ̀nbẹ́ àbí adìẹ bẹ́ẹ̀nbẹ́ tó sì jẹ́ pé kì í ṣe pé lọ rà ń ta wọ́n pa ni, a wá béèrè pé ta ló pa, ta ló lè pa ẹran fún mùsùlùmí tí mùsùlùmí ó jẹ.
àkọ́kọ́ májẹ̀mú ẹran tá a jẹ kó tó di pa á lè jẹran àkọ́kọ́ májẹ̀mú ni pé ó gbọ́dọ̀ jẹ́ pé mùsùlùmí ló pa ẹran yẹn tàbí christian tàbí jew islam sọ wá pé ẹran tí christian bá pa á lè jẹ nínú májẹ̀mú bíi 4 àbí 5 tó wà fẹ́ràn tá a jẹ nù ẹni tí ó pa làbúdà an yakuna musliman aw kitabiyan falimuradu bil kitabi huwa yahud aw nasara so tàkàwé pé huwa yahudiyun aw nasraniyun so torí yahud ẹ̀sìn ni ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ yahudi tàbí kó jẹ́ nasara tàbí kó jẹ́ mùsùlùmí ẹ̀kejì ni pé àyẹ̀d kúrasìmọ̀ lọ́ọ̀yà rẹ̀ ẹran tá a pa wọ́n dárúkọ ọlọ́run lé lórí báyìí tí mùsùlùmí gẹ́gẹ́ bá pẹran tí ó bá dárúkọ ọlọ́run sí tó ní lórúkọ ànábì tó bá pa haramu ni a gbọ́dọ̀ jẹ tọ́lọ́run sọ yìí pé ẹ gbọ́dọ̀ jẹ mimma lam yudhkaru ismullahi alayhi gbogbo tí wọn ò bá ti dárúkọ ọlọ́run lé lórí ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ o tí ẹ máa lè dá akọ nǹkan mí lẹ́yìn ọlọ kódà kan sọ pé lórúkọ Jìbìrìlù tọjọ mọlẹka ìwọ mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ bí Christian bá pẹran tó dá akọ lórúkọ Jésù àlè jẹ torí tí mùsùlùmí gábá dá akọ lórúkọ ànábì àràmù ní ká jẹ tí ẹ tí èso mùsùlùmí bá bọ́ bẹ̀ tó ní lórúkọ bàbá a sì tún lè jẹ pàṣíálì tí ó bá fi ọmọ kún tọ́ra òkè ọ̀kàndá bàbá mọ̀ ní ọlọ́run náà lòmí ní pẹ̀lú bàbá ṣùgbọ́n tó wá ní lórúkọ bàbá àti ọmọ sẹ́ni àti tó fi síhun ẹni àti kẹ̀kẹ́ ọgbọ́dọ̀ wọ ọ̀dọ̀ ọlọ́run so ó di méjì àtàwọn májẹ̀mú yòókù so ibi tá a ti lọ ní ké tí ẹ bá ti lè fi nǹkan sọrí òòṣà èèwọ̀ ni kí mùsùlùmí ó jẹ á wà ní aláàtí lè jẹ oúnjẹ yòókù tí ẹni tí èsè mùsùlùmí bá ń ṣènáwó ẹni tí èsè mùsùlùmí tí bá ń ṣènáwó lápẹẹrẹ ní ti márèjì àbúgbó oúnjẹ fún wa tá a bá ti mọ̀ kí ta ló bá pẹran wọn ní àfa kàbírù ní ẹ bá wọn pa ẹran kò sábúrú àbí pásítọ̀ náà wọ́n pa ṣùgbọ́n gbogbo tí pásítọ̀ wọn sọ láyé wọn wò yìí dá akọjú pé ní orúkọ Ọlọ́run wọ́n sì pa so a lè jẹ àmúbẹ̀rẹ̀ ti wá gbogbo orú oúnjẹ báwọn wọ́n fi ń ṣèyàwó ni wọ́n fi ń ṣe súná ọmọ ni wọ́n fi ń sílé ni àlejẹ but kí ló bí tọdún tẹ́lẹ̀ ìta aláàlejẹ Christmas ó ní pé ìtàn fẹsẹ̀ múlẹ̀ kò sẹ́nìbọ̀dì tó lè gúgù rẹ̀ láyé ìtàn yẹn náà ni wọ́n máa gbé wá kì í sọ̀rọ̀ gúgù nìkan so bó làfọ̀sí wa máa yàrá kódà a rí nínú àwọn tí wọ́n ṣe mùsùlùmí nínú àwọn ìjọ tí wọ́n jẹ́ Christian tí wọ́n sì dúró lórí pé àníṣe kìíní yìí o ẹbọ ni láti Róòmù ló ti wá tẹrí Róòmù tí wọ́n ń gbọ́ ìlú Róòmù ojúmọ́ kan oògùn kan ni ní Róòmù so àwọn nẹ́ẹ̀dẹ̀ design gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àná táyé ń ṣe lónìí torí pé àwọn tí wọ́n bí ìgbà tó yẹ kí wọ́n bí wọn fún ayẹyẹ ọdún ni kíní kan àyájọ́ olólùfẹ́ ọ̀dọ̀ wọn lẹ́tì bá ọjọ́ ìbí ká máa celebrate birthday ọ̀dọ̀ wọn ló ti wá kò sí kẹ́kẹ́ bẹ́ẹ̀ nítorí wá di tí kálukú wá gbà táwọn afáàná ti wá gba ìdíní rẹ ọdún 10 sísè àwọn àfẹ́yèsí náà bá a sì kéré tó yìí ọdún 10 sẹ́yìn ráàfà kankan di rẹ̀ nẹ́ẹ̀sì kódà tàgbàfà kódà àwọn ò tún gbé kéèkì wájú àwòká ṣé àwọn bàbá yín ọ̀ka ṣé àwọn ọmọ pé ó yẹ kéèyàn síbẹ̀ àfọwọ́ àwọn wá ṣe rí ọjọ́ bí ọjọ́ tí wọ́n bí ni onítùmọ̀ náà kíní kan ọpọlọjà sí àwọn bàbá yín ọmọ pẹ́ẹ́sì àbí ẹlẹ́jọ́ ìranù tí ń lọ nínú ayé nínú àpẹẹrẹ ọmọ náà sì ni wípé tí wọ́n bá bí ọmọ náà léèrè ń gbọ́ náà sọ nígbà bẹ́ẹ̀rẹ̀ pé má sàlákà tó fi sákọ̀d tó bá bọ́ ọmọ náà léèrè pé kí ló tẹ́ fi wọ náà ọlọ́run tí wọ́n máa ń bá ọmọ náà léèrè pé kí ló tọrọ yìí fi wá já sí náà báyìí tí bá wọn mẹ́ ẹ̀skíìsì wá tí ń kà ohun ìkírun láyé ni yóò wà níwà kún náà nàkúdù máa lè họ́ ìdínà ara àwọn èèyàn tí ń ṣe nǹkan láyé àwọn náà dẹ̀ jọ ìwọ̀n àpẹẹrẹ ọmọ náà ni kọ́ ọmọ wádìí nǹkan àwọn náà rí pé trendy ti ń lọ ní ìsìn nìyẹn àádẹ́jọ́ ẹ̀ mùsùlùmí ẹ̀ka ẹ̀jọ́ ẹ̀ ẹ̀wọ̀n táyé ń ṣe ní ìsìn nìyẹn o tó tó wá sọ pé táyé ń ṣe ní ìsìn nìyẹn àpẹẹrẹ ọmọ náà ni nínú sọ́rọ́tù mùdáfìrì kọ́ láyà wà mùdáfìrì lọ́wà
Ọlọ́run ti yanjú gbogbo ọ̀rọ̀ lẹ̀ tiwa ní káàkiri máa ka Kùránì kálíbà wà guided but nígbà tá a ti gbé Kùránì kalẹ̀ ó ti tán. Ìlọ́lọ́run sọ pé àpẹẹrẹ tẹ́fì mọ́mọ́ náà ni pé kó ní ayé ń sin nǹkan èmi náà ṣe. Ayé ń sin bẹ́ẹ̀ nígbà pé ibi táyé yí sínú ẹja máa celebrate ẹ̀ lọ ara o. Ẹ wò kò nídìí ká máa wátẹ̀ káàkiri òṣìṣẹ́ ní mọ́wàtà mùsùlùmí nítorí àfisẹ́ náà wà wátẹ̀ rẹ̀ náà nítorí jẹ́. So àwọn tí wọ́n ṣe Muslim gan nínú ẹ̀sìn Christianity wọ́n dúró lórí pé bí àwọn Jehovah Witness àwọn kí lorúkọ rẹ̀ 7 days àwọn kí ni àwọn ti Pastor Kúmúyì náà àwọn ìmọ̀ mú kọ àwọn Deeper Life. So gbogbo wọn náà gbà wípé ibi tí kinní ti wá ibi ẹbọ ni. Ok nígbà tí ẹni tí ì ṣe mùsùlùmí gan sọ báwọn àfààní wa ń rí kankan kẹrẹ kò yọ ọkan wa kò sí àpọ mọ jẹjẹ dáràn kí yan ẹgbó unity la ní the unity kọ alájọ àjọmọ gbáyé ni àjọmọ sí súná ọmọ àjọmọ sígbéyàwó àjọmọ sígbà ṣùgbọ́n ibi tọ́lọ́ ń bá ní káwọ̀ ọmọdé òun kára ṣàlàyé rẹ̀ kó wọ́n mọ̀ yẹn fún wọ́n mọ̀ pẹ́sẹ̀ rẹ̀ ni kò sí jẹ́ ń pè lẹ́sìn ju tí yóò lófin tó gáìdì ẹ̀ lọ kọ́ wá nítorí pé ọ̀fẹ́ yọ nìkan nu kí wọ́n wá máa fi òfin tinú ẹ̀sìn tiẹ̀ kọ́ máa fi ilẹ̀ rárá àwọn náà lófin tó gáìdì tiwọn náà wọn ò sì ní tíjú àti lè kà bóyá wà nù Báíbù yìí pé ẹni tí ó bá tọ̀ Jésù wá kò ní ní iye ànípẹ̀kun àbí kọ́ kà jáde náà yóò kà jáde nù Báíbù yìí pé ẹni tí kò bá tẹ̀lé Jésù bóyá wọn ni yóò ṣe òfò kiri kan ní bí o kò ṣe pàṣẹ òun ọkà bẹ jáde nígbà tí mi máa pè èmi ọgbà náà bẹ kò sí problem nítorí wà nù òwe rẹ lọkà jáde òun kò sí ní èmi náà láti sọ pé inna dina inda Allahi al-Islam Ọlọ́run dájọ́ ẹ̀sìn kan tó wọ́n tẹ̀wọ́ gbà níwájú Ọlọ́run Islam sẹ́yìn ọ̀fàjà ni òun ká tiẹ̀ ẹlòmíín ká newspaper kan ẹnìkan náà ká newspaper mi ó ní sórí kìíní wọn sọ ń bí yìí wọn ọ̀dẹ̀ sọ ń bí newspaper tọwọ́ tiẹ̀ ọ̀sọ́ nù yẹn so sẹ́yìn mi ò ń gan ọ̀dá wà lẹ́lẹ́ láyé òmò textbook tiẹ̀ lọ́ mo mú tèmi lọ́wọ́ mo mú ìwé tí mo gbàgbọ́ Kùránì mi tó wà nù rẹ̀ mọ́ kàyáre ìwọ náà ká tó wà nù tiẹ̀ náà pé ẹni tí ó bá sọ́sáyà Jésù kò ní wọ ìjọba ọ̀run èmi sọ pé no mi ò sùn bẹ́ẹ̀ èmi náà sì ka tèmi pé iná dínà nígbà láì alẹ́sílà gbogbo tí ò tó wà láwọn ọkọ ẹ̀mọ̀ tá a bá ń sọ̀rọ̀ bí kò ní síbẹ̀ rárá ọwà torí nǹkan mi ìdẹ̀yìn ṣe ó rànú jọ níyẹn ni kò díra wọn lọ́nà so kì í ṣe pé àlejẹ ń jẹ Christian àlejẹ ṣùgbọ́n wà máa ń dùn bí hàlà nọ́sọ̀ ní táwọn àbá ti ń sọ nu pé ńgbà àwọn ti lè fi ṣe tá a bá tún lọ náà pé gbogbo tí wọn ò bá fi sọrí ìtọ́ náà torí pé oúnjẹ ìnáwó ń tẹ́ ẹ pè lọ́dún á béèrè sọ́dún yẹn gan wà nù ìwé yìí tó bá wà nù Báíbù bẹ́ẹ̀ pé kí wọ́n sẹ́lẹ̀ ẹ̀ẹ̀nì rẹ̀ nìkan wàláì ẹ̀ẹ̀nì rẹ̀ nìkan tí ó takoru ń ta aṣọ ẹ̀ tí wọ́n nírọ́ ní alẹ́jẹ́jẹ́ wọn àjọ gbọ́dọ̀ jọ dàpọ̀ ni yóò jẹ́ oníbídíà nù Ìsìláàmù náà aládàdálẹ̀ nù Islam tó náà wulẹ̀ ń ṣe nǹkan tí ó sì nù Kùránì àti àdìsí yóò nífẹ̀ẹ́ aládàdálẹ̀ nù Christianity náà torí pé nẹ́tíwọ̀kì wọn jọra wọn tẹ́ra wọn Deeper Life àwọn kìnìún bí àwọn alùsùn náà nù Christianity nù táwọn olùmọ̀bí lórí pé òkè kí ló wà nínú Bíbélì gẹ́gẹ́ so ẹni tí wọ́n ń gbárùkù tírù nǹkan òun náà wulẹ̀ tẹ̀lé ń tó wà nù Kùránì nẹ́tíwọ̀kì yẹn jọra wọn alẹ́ àríwáwù junudun mujannada àtúyúrù alá àṣìkáàlì ha tàkọ́rù ẹgbẹ́ ẹyẹlẹyẹ wọ́tọ̀ ní kankan rẹ̀ wà fún ó bí díà nù Islam náà lọ́lọ́gbọ́n bí díà nù sọ̀kọ̀ sí náà 2+2 ni 4 lọ jẹ́ ọ jọra wọn so ọlọ́ni wà máa ń dùbí ha alànàṣọ so àwọn nǹkan tá a lè jẹ tọ́lọ́run ti kà lẹ́yìn gbogbo tí máa fi sọrí òòṣà ẹ rí gbogbo àwọn ọdún yìí kọ̀sẹ́ni tí ọmọ Genesis ẹ̀ kódà kéèyàn ọmọ jẹ̀lẹ́sìn tó bá ti kàwé tójú ẹ̀ bá làwọn sọ fún pé Genesis ẹ̀ náà. ok o tún ti gógùn rẹ̀ báyìí so wọ́n sọ pé ibi tó ti wá ní wàá ní ẹja fìyún lẹ̀ kì í ṣe àwọn tó ń ṣe ní iṣẹ́ ọ̀gbọ́yé gbọ̀ngàn lọ gbọ́ nǹkan tó ń sọ yìí bó ti wà nù nítorí wà lákọọ́lẹ̀ títẹ̀ sọnù so ìyẹn ní gbogbo tó bá sì jẹ́ mẹ́bọ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí so
so gbogbo tó bá jẹ mẹ́bọ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí. ẹbọ mùsùlùmí ò gbọ́dọ̀ débẹ̀. ẹnìkan ní ká change topic yẹn pé ẹlòmíì ọmọ ròyìn pé n tá a sọ ni pé kò sí ní tọ́ta ko ara béèyàn ṣe máa ń gbé ònùwánu kalẹ̀ béèyàn ṣe máa ń gbé tọ́pìkì kalẹ̀ náà nù. so ọ lọ wù ọ wà lọ gbọ́. so torí pé òótọ́ wà níbi tọ́pìkì kò sí rọ́ńbẹ́ oúnjẹ halali ni fún wa ṣùgbọ́n ń bo ló ti jára mọ̀ Islam ọ̀nà nífẹ̀ẹ́ rẹ̀ tán pátápátá kọ̀nà nífẹ̀ẹ́ rẹ̀ so tọ́pìkì yẹn náà ni ó jẹ́ kẹ́lómi kódà ń bẹ inú ẹni tó jẹ pé irú òrùn tó ní ni pé gbogbo ẹ̀ pátá tó ń jẹ ọdún àti gbogbo ẹ̀ láàjẹ òun náà tinú rẹ̀ ó ti mọ̀ dùn pé òun ti rẹ́ẹ̀rì báàkì ẹ̀ tó bá gbọ́ tó dẹ̀ sípayọ̀ ọkàn rẹ̀ Ọlọ́run fọ́ tẹ̀mí rẹ̀ pé so ti rò tọrọ báyìí ara téèyàn máa ara ẹ̀kọ́ nù. so kò síjà kankan ní tó bá jẹ mọ́ Christmas New Year mùsùlùmí kọ́ lónìí. Ọlọ́run ti fún wa ní ọdún ní tí wọ́n bá pè nǹkan lọ́dún kò sí ẹ̀sìn tí ọlọ́dún tiẹ̀ tó gbọ́dọ̀ mi tó gbẹ̀rí mi gbogbo tí wọ́n bá ń pè lẹ́sìn láyé ó gbọ́dọ̀ ní ọdún. ọdún ẹ̀sìn ni ẹ̀sìn lọ́dún ẹni tó bá lè jíire yìí kọ́ bọ́ta kò sí ẹ̀sìn láyé tí ó ní lọ́dún tiẹ̀ mùsùlùmí lọ́dún tí ń ṣe. ó fi hàn pé ara ẹ̀sìn ní kíní wà ní lọ́dún wà. Christian lọ́dún tí wọ́n ń ṣe àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn náà lẹ́sìn ọdún tí wọ́n ń ṣe ọdún kálukú wà lè yàtọ̀ eléyìí lọ́dún fa ó lè lọ́dún orin ọdún kìíní kan ó fi èyí pé tí ẹ bá pe nǹkan lọ́dún ara ẹ̀sìn ni tó bá jẹ́ pé ara ẹ̀sìn ni kí lọ́lọ́run wí fún Al-Qur'an Karim tó bá jẹ́ pé ọdún ẹ̀sìn ni ó yàtọ̀ sí pé ẹja kóra wájú afẹ́ sanifásírì iye ọdún náà àwọn alákẹ̀wò láàrin ara ṣùgbọ́n tí ẹ bá pè lẹ́sìn yọ ọ̀dọ̀dún nú tó bá jẹ́ pé tí ẹ bá pè lẹ́sìn lọ́dún nú mo fẹ́ kẹ́ ẹ gbá analysis bẹ̀rẹ̀ jẹ́ o ẹ wá padà lọ síbi àyà Qur'an tó o bá ti lè gbà pé ọdún ẹ̀sìn ni wàláì àyà yìí clear rẹ̀ ọlọ́ni kúlí yá ayyuhal kafiruna la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'budu wala ana 'abidun ma 'abadtum wala antum 'abiduna ma a'budu lakum dinukum waliyadin. Súrà yìí kò sí ẹtí tuntun sọ téèyàn bá gbà pé kò sí ẹ̀sìn kankan kàyí sí ni kò sí ẹ̀sìn kankan láyé tí ọlọ́dún ó fi hàn pé tí wọ́n ti pe nǹkan lẹ́sìn ara ẹ̀sìn lọ́dún wà kódà ọdún gan lẹ́sìn tó gbé tí wọ́n ti ṣèjọsìn kẹta fọdún gbà lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run tó bá ti àmọ́ bá pé ẹ̀sìn lọ́dún ọdún lẹ́sìn kéèké àti pàkàn ṣàṣà lásán pé ẹja kóra wájọ apọ́dún kan lónìí apé kínní kan ẹja ṣe ìkóra ẹni lẹ́nujọ ìyàn yàtọ̀ kò sí inú ẹ̀sìn bí ó sì sí inú ẹ̀sìn kálukú fìrí ò lè ṣe tí ò bá ti jẹ́ pé nǹkan àràmù lẹ gbé kalẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n pe nǹkan kan ní ẹ̀sìn kọ̀ọ̀kan lọ́dún tiẹ̀ tó jẹ́ pé ọdún rẹ̀ ní ara ẹ̀sìn ni Ọlọ́ni kúlí yá ayyuhal kafirun ìwọ ànábì sọ pé ó gbé gbogbo àwọn kèfèrí pátápátá pé ẹ máa bọ̀ kèfèrí yẹn kó Júù sínú ó kó Christian sínú ó kó bọgibọ pẹ̀lú pé láàbùdù máa tábùdù náà níta ìjọsìn fún èmi ò ní bá yín sìn ẹ̀yin náà ò ní sin tèmi náà ìjọsìn fún ìwọ́n wá parí ẹ̀ pé lakum dinukum waliyadin ẹ̀sìn tiyín tó ọba tó ọ̀nà méjì lèyàn máa ń gbà fà lakum dinukum waliyadin ẹ̀sìn tiyín kọ́ máa jẹ́ tiyín èmi náà ẹ̀sìn tèmi kálukú kọ́ máa ṣẹ̀sìn rẹ̀ ìyìn ní báyìí participate ń bí ẹ̀sìn mi ẹ̀yin náà ò gbọ́dọ̀ bá mi participate ń bí ẹ̀sìn mi Suratul Kafiruna ni o tọ́ba wa wí bá tó ẹ pé bẹ́ẹ̀ bá ń sọ ọdún náà ilé bá yín participate torí pé ọdún ara ẹ̀sìn ni bóun ló sì máa expect pé kí n bá yín participate ń bẹ̀ nígbà tí ọkàn mi tẹ́mi náà bá ṣe wọ́n bá participate ń bẹ̀ torí pé àrọ ẹ̀sìn àrọ ọdún ni mo rò pé ó yẹ kó ti tí nǹkan ọ̀wá wà lẹ́mìí yàn súrà gan torí pé dínú ẹ̀sìn ni a sì túmọ̀ jàzá tó bá ní ẹ̀san tí yín ọmọ wà fún yín ẹ̀san tèmi náà wà ṣùgbọ́n tí gbogbo yín gan máa ń lò fún ni pé làkún dínú kún wà líyàdí
ẹbí tí ń ṣe tí ń kẹ́mi náà bí ẹbí tí ń ṣe tí ń náà nìtumọ̀ ọdún. فالمسلمون أعيادنا ثلاثة العيد والفطر كذاك يوم الجمعة العيد والفطر كذاك يوم الجمعة. nígbà táwa mùsùlùmí tá a dé ìlú Mẹdínà àwọn èèyàn wá àwọn sọ̀hábà wá bá nàbí pé àwọn Yahudi tá a mọ̀ bá nílùú yìí wọ́n mọ̀ ní ọjọ́ méjì kan tẹ́ fi máa ń sọdún wọn síbò ní sáà náà lè bá wọn kópa ń bẹ̀ ànábì ní kí lọ́kàn yìí Ọlọ́run ti báyìí change ẹ̀ sí ó ti fún yìnyín náà ní méjì tó lóore ìtúnu àwẹ̀ àti iléyá. Wàláhì tá a mùsùlùmí bá gbẹ́sìn yìí ni tí èsì pa ara àwọn alájẹgọ́rùn àwọn oníparahàn àwọn tó jẹ́ pé owó ni wọ́n bá díìlì ìsìláàmù yóò máa ní ìgẹ̀ sẹ́ẹ̀mọ̀ ni àwa là ń bá wọn sọdún tí fi ń nítumọ̀ náà bá ní wàhálà mùsùlùmí àwa ọlọ́mọdé àbáwọ́ lọ́mọ bímọ lọ́rọ̀ wà àìlẹ́kọ̀ọ́ kankan dá sọ́wọ́lẹ̀ mi wàhálà àṣà náà wà ìtọ́pọ̀ nu mùsùlùmí nù tẹ́sọ̀dì àwọn àsìkò kírísímàsì tó bọ́ sínú àwẹ̀ rí bí ọdún bíi mélòó kan ìmí náà ń bọ̀ títí ọdún mélòó kan sísìn ní rọmọdọ́ ọ̀bọ̀ nù kírísímàsì wàláì ebi ní lásìkò kírísímàsì àwẹ̀ rọmọdọ́ tó bọ́ bẹ́ẹ̀ láwọn ọdún bíi mélòó kan sẹ́yìn gbogbo ẹni tó bá ti dàgbà ńgbà náà tó gbọ́n yọ ọmọ wípé mo fọlọ́run ṣe lẹ́rìí kò sọdún ta torí àwọn ìyàwó yìí náà ní lọ́ba wọn ṣe ọwọ́ abọ́nú àwẹ̀ gbogbo ẹ̀ wá rí bí àfi bí ìgbà tó gún dàlù ó fi hàn pé tí èyí tó bá nítumọ̀ kọ̀ bọ̀nú àwẹ̀ níbi ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ tó lọ kọ́lẹ̀ bí ọdún bíi mélòó tí rọmọdọ́n bá pọ̀ sínú àwẹ̀ torí pé la fi ń sọ gbogbo ẹ̀yin tẹ́ máa mú déètì ìtúnu àwẹ̀ lẹ̀ tẹ́ mú déètì àwẹ̀ lẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n ti wo ìsáàbù kẹlẹ́ fi wò ayé tó ti rọrùn rọmọdọ́n 2030 á sọ déètì tí wọ́n kọ́ lẹ̀ nù kéde ìyẹn kọ́ ni ìmọ̀nà àtẹwà ìyẹn gan ni ọjọ́jú súnmù lè rùyà tì í níbẹ̀ wà áfùtìrì lè rùyà tì í so àwọn rọmọdọ́n bíi ọdún bíi mélòó kan sísìn ní ìsìn tó jẹ́ pé nínú ọdún kan á gba rọmọdọ́n méjì àbírò náà rárá yes bẹ́ẹ̀ ni á gba rọmọdọ́n January á tún gba December nínú ọdún kan bóyá in the next 3 or 4 years sa tẹ̀ka á gba rọmọdọ́n ní January á tún gbà so ó sì á di wàhálà tó bá ànábì Ọlọ́run ti bá ń change ẹ̀pọ̀ ọdún méjì tó dáa ìtúnu àwẹ̀ àti iléyá so ntọ́ wà ń bẹnu kì í ṣèjà ṣàlàyé ẹ̀sìn rẹ àwọn àjọ gbé nùlù àjọ sí dáadáa síra wa ṣùgbọ́n ẹ̀sìn mi ló ní mọ́lọ bí wọ́n mẹ́sìn rẹ ń fọ́ ṣùgbọ́n torí pé Islam rẹ kò gbádùn ló ṣàfihàn kó gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn kọ́lọ́n kó ṣàánú wa kọ́ wọlé àjọ kan so rẹ̀ kọ́ mọ̀ jẹ́ àti bí àjẹ́ àmú kọ́lọ́n mọ̀ jẹ́ òkú bá wa wájú Ọlọ́run bíyàn bá lè làkún bí ọ̀rọ̀ àjẹ́ àmú tí ò ti àràmù bọnu ìrìn àjò rẹ̀ ọmọ ìyá pọ̀ kọ́lọ́n kó ṣàánú wa so síwájú ká tó gba ìbéèrè ní ìjọ Wednesday tí ń bọ̀ ìyún on the 24 láàárọ̀ ní sàkè Wednesday àwùlẹ̀ mọ́ ní wàásí tiwa ní ìrọ̀lẹ́ lọ́jà àbá so ní ọjà Ìbàdàn Central Mosque lọ́jà àbá but àwa mùsùlùmí tí a bá wà ráǹdì nílùú Ìbàdàn ní on the 24 December ní Sọ̀táyà Arárọ̀mí market ní Agodi gate so ní Sọ̀táyà ní aago 10 àárọ̀ àwọn àfáà wa àgbà tí ó jẹ́ pé àfáà súnà ni wọ́n kọ́lọ́n kọ́ bá mi ṣàlékún dáadáa wọn àfáà mi dáadáa ni wọ́n o so ṣé wa Kọmọrùdín Yunus Akórèdé wọ́n ń bọ̀ wá sínú géètì ní Sọ̀táyà láàárọ̀ láti wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run so pẹ̀lú yọ̀ǹda tọlọ́run so ó ṣeéṣe kémi gan wá síbẹ̀ pẹ̀lú yọ̀ǹda tọlọ́run àwọn àfáà wa okùnjọ́ mẹ́ta níjọ́ Wednesday so ṣé Kọmọrùdín Yunus Akórèdé àfáà dáadáa àwọn àfáà súnà tó jẹ́ pé òótọ́ ọ̀rọ̀ ni wọ́n gbé lọ́wọ́ kọ́lọ́n bá mi jẹ́ kẹ́mi wọn kó gùn fún látàrí dáadáa so wọ́n bá ní sọ̀rọ̀ lórí nawaqidul Islam àwọn nǹkan tí ń ba Islam jẹ́ so àwọn nǹkan tí ń ba Islam jẹ́ nínú Sọ̀táyà níjọ́ Wednesday káfí sọ́kàn bákan náà ọ̀rọ̀ Hajj stage Subhana Rabbika ni o Hajj 2026 ọ̀rọ̀ Islam ti kó lọ́rọ̀ abẹnugẹ̀ Hajj 2026 ó ti close so àwọn lẹ́lẹ́gbẹ́ ẹgbẹ́ ló kù kì í ṣe ti state mọ́ o
lẹ́lẹ́gbẹ̀ẹ́gbẹ́ ló kù. So ìyẹn náà sì ní láàrin ọ̀sẹ̀ mélòó kan àfẹn tó bá rí slot rà pamọ́ ló kù. So Saudi ti close ẹ̀ kọ́lọ́n kọ́ sànù wa 09098889939 ṣùgbọ́n tó bá sì fẹ́ lọ náà ó lè pè wá o àbá kì í ṣe ti state o international ló kù o àti umra Ramadan. So káyé ti pè wá fún 09098889939 091292939. So aráàlú ìbò tó náà fẹ́ wá sí hajj ó lè pè wá half package ní yóò gun plane pàdé wa wọ́n kà bá sí accommodation àti visa pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n. 09098 889939 091 2 ó ní studio line. Táwa ń pe studio line lọ studio line yẹn ní kẹ́ ẹ pé ẹ mọ̀ pé nọ́mbà tá à ń fi síta nọ́mbà tá a máa fi síta lẹ́yìn program ẹ mọ̀ pé hello wàlúù sálàm. Kí la wí? Sẹ́ni tó bí àbí. Náà àkọ́kọ́ Ànábì wa Isa alayhi salatu wasalam ìyá rẹ̀ Maryam ni kì í ṣe Mary. So Maryam òun Islam but lọ́dọ̀ àwọn Christian báwọn ó ṣe pè ní pé Mary. So Maryam. So nínú èdè Hébérù sì ni Maryam ìtumọ̀ rẹ̀ ní Abida olùjọ́sìn kì í ṣèdè Lárúbáwá. So Maryam náà ọ̀dà pé ìbéèrè tí a béèrè náà ni òun kọ́ ni Mary lọ́dọ̀ ti tiwa Maryam. Ẹ̀kejì wọ́n ní ọmọ àwọn kan bí wọn pé sáà lè sọ ní Muhammadu ṣé Muhammadu Rọ́bìù ni àbí Rọ́bìù. Ṣé ẹ rí àwọn Haúsá wọ́n nífẹ̀ẹ́ ànábì pọ̀. Àwọn ni wọ́n fẹ́ máa ń sọ ọkọ̀ ànábì pé Muhammad ẹlòmíì lè bímọ 10 yóò fẹ́ sọ gbọ́n ní Muhammadu níbi ìfẹ́ ànábì. So tí wọ́n máa fi differentiate ni pé Muhammadu lè awwal Muhammadu alákọ̀ọ́kọ́ Muhammadu thani Muhammadu kejì Muhammadu salis Muhammadu kẹta Muhammadu Rọ́bìù Muhammadu kẹrin Muhammadu khamis Muhammadu kẹfà títí ó fi lórí 10. So nígbà àwọn èèyàn àmọ́ já Muhammadu bẹ̀ kó awalu Muhammadu lè awalu náà ni awalu sani wọ́n ní Alhaji Sani. So salisu rabiu hamisu sadisu sabiu saminu so sabiu ashiru ẹni tí wọ́n pè ní ashiru ìkẹwàá ni Muhammadu lè ashiru Muhammadu ẹlẹ́ẹ̀kẹwàá. So wọ́n ti ajá Muhammadu bẹ̀ kó ń bẹ̀. So Muhammadu ẹ tí nígbà téèyàn ò tí wà ní Muhammadu aláwọ̀kọ́ ìkejì ìkẹta tó wà ló fẹ́ sọ rabiu. So kò nílẹ̀ Muhammadu náà wọ́n sọ àwọn Haúsá ni wọ́n máa ń lo awalu sani pé Muhammadu aláwọ̀kọ́ inú ọmọ àwọn Muhammadu ẹlẹ́ẹ̀kejì Muhammadu kẹta èèyàn àti ìbá àkọ́kọ́ kò bí kejì ọdún lọ sọ rabiu Muhammadu kẹrin. So ti bí mẹ́ta síwájú tẹ́lẹ̀ ni 09098889939 091 wàlúùsálàm. Hello. Waalaikum salam barakatuh. Naam. Kí la wí? Kọ́lọ̀ já náà mọ̀ kí ni à ń bẹ lọ́wọ́ kọ́lọ̀ já mọ̀ kí o àti mọ̀ kí ọmọ kí o ní wa àwọn àfáà ń bẹ ń lé o gbogbo àbá wa ti ń gba àwọn àfáà wa nù àti ìmọ̀ kí o ṣùgbọ́n bídíà téèyàn bá ń ṣe bídíà
so kì í ṣe pé kódà bí ẹ̀ bá máa gbé tí bá ń ṣe bídíà yóò sì máa wúrù kú wí kì í ṣe pé òun ni ọmọ kí òun tíìmù tó wà yìí tíìmù yẹn ni máa ń kó báyàn tíìmù yẹn ni ìdíyàn òdi champion so kódà bí wọn kó striker wọbẹ̀ yóò padà dòpè so kọ́lọ́n kó ṣàánú wa pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́n ká má gbàgbé jọ Wednesday ní Orísun ní ìsọtáyà ní géètì pẹ̀lú sẹ́kù wa Kọmọdún Yunus Akórèdé kọ́lọ́n kọ́ wa ní ìsàlẹ̀ kan dáadáa wọn láago 10 àárọ̀ so wọn àbá ní sọ̀rọ̀ ní ìsọtáyà ní sọ géètì inshallah tó bá dìrọ̀lẹ́ Wednesday lọ́jà àbá láago 4:30 ní ọjà àbá Central Mosque níjọ́ Thursday náà ní Sanyo ní Sanyo àsúná kìnní la máa ń pè mo ti gbàgbọ́ kọ́dá máa ń pè ní Sanyo lẹ́gbẹ̀ẹ́ títí báyìí ní Sanyo ní so ní mosque àwọn àkọ́mí àsúná so láàárọ̀ láago 9 inshallah wá sí ọ wáyé ń bẹ̀ ní camping tí wọ́n ń ṣe lọ́wọ́ níbẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run ẹ pàdé wa níbẹ̀ láago 9 àárọ̀ so sí aago 10 kì í ṣe táìmù tí ó yẹ o so tọ́lá tó máa gbàgbé láì fi sí mi. Ọdún kérésì ọdún ẹbọ ni ọdún àgbélẹ̀rọ kò lẹ́sẹ̀ ńlẹ̀ ká má jẹ tọ́kì ká má lọ dáràn mùsùlùmí ká kíyèsí àwa mùsùlùmí ká kíyèsí àwa kápẹ̀rò sọ́kọ̀ kì í ṣeṣẹ́ òdì mọ́tò wíwà ìyẹn ò gbà gidi kàkàyé lẹ́sìn lolúwa fi ràn wá kálé tẹ̀lé àṣẹ olúwa ní kálé tẹ̀lé àṣẹ olúwa ní bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú parọ́rùn fáwọn kan nínú àwọn táyé àlọ́run káwá mọ̀ wọ́n ọba olóore káwá mọ̀ wọ́n ọba olóore alhamdulillahi rabbil alamin àní rí ìjọba lórí tó yẹ tó Al-Basira àwọn akéde tí wọ́n ti fún wa jẹ́ ká dìmú ọjọ́ Wednesday láàárọ̀ láago 10 wá sí wà ní sọtáyà ọjọ́ Wednesday ní ìrọ̀lẹ́ láago 4 ní ọjà àbá wá sí wà bákan náà àárọ̀ ọjọ́ Thursday ní bolúwa ní Sanyo ní Nakomyo Center Islamic Center wá sí wà bẹ́ẹ̀ ní aago 9 àárọ̀ àwọn sọ́sọ́ àti àti ń gbọ́dọ̀ náà ní sọ́ Suleiman bóni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè nọ́mbà tá a lè fún wọn sí àbí mẹ́sẹ̀gì 070-1064-39 070-1064-39 ọlọ́gbọ́tì ni wọn náà ní adébáyé tàbí yìí orúkọ tí mi ní wọ́n náà